tún mi a kì yóò ṣì mí ní ipò ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àṣẹ àti àmì tó lágbára yìí náà ni mo fi ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò ohun àwọn kérúbù on FM níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run lẹ́nu wa lónìí. Ẹ kú àtàárọ̀ o, ẹ káàsán o, ẹ kú iṣẹ́ òní o, a kú bójú ọjọ́ ṣe rí. Ṣé wẹ́lúwẹ́lú yìí ṣó ń tù wá lára? Ayọ̀ náà ló máa, ìtura náà ló máa mú wá fún wa, ayọ̀ ló máa mú wá fún wa, ìdùnnú náà ló máa mú wá fún wa, ìtẹ̀síwájú ló máa kó dé bá wa, ọlá àti ògo Olódùmarè ló máa tì wá lẹ́yìn lórí ètò ohun àwọn kérúbù on FM tòní. Mo kí í káàbọ̀ níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run alààyè lẹ́nu wa ní ìrọ̀lẹ́ yìí. Ẹ kú àtàárọ̀, gbogbo làlà kókó fẹ̀fẹ̀ wa, gbogbo lílọ bíbọ̀ wa ayọ̀ ló máa já sí lórúkọ Jésù. Ní dààmú, ní ṣubú ara, ní ṣubú ẹ̀mí, ọfà ikú ọfà ìsàn kò ní ba ẹnikẹ́ni. Ọlá Ọlọ́run ọ̀gá ògo yóò rọ̀gbà yí àwa àti ilé wa ká ní orúkọ Jésù Kristi. Ohun àwọn kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM lórí òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Níbẹ̀ lẹ ti ń gbọ́ wa ní gbogbo ẹ̀ tí ń jálálá ló ti ń kù gúlú. Adùn náà ní tọmọ Ọlọ́run bá a ti ń kí yín káàbọ̀ náà là ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ìjọ Ọlọ́run alààyè lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà, gbogbo àwa tá à ń tọ́ ọbọ̀ ìṣúra pé kétò yìí kó máa tẹ̀síwájú. A kí yín o, adúpẹ́ lọ́wọ́ yín o, ìbùkún Ọlọ́run àgbọ̀n ọ̀gbẹ lórúkọ Jésù yóò dé bá yín, yóò dé bá ilé yín, yóò dé bá iṣẹ́ yín, yóò dé bá gbogbo ìdáwọ́lé yín lórúkọ ti Jésù Kristi. Apábi tá a máa yà sí lónìí, ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ la tó fẹ́ gbé yẹ̀wò, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì wa tá a bá lọ, àwọn ohun tó ń ṣẹlẹ̀ tá a fojú sí, tá a fọkàn sí, tá a mọ̀ pé ó ń lọ bẹ́ẹ̀. Ṣé bó ṣe kó máa lọ nìyẹn? Ṣé bó ṣe yẹ kọ́ ọmọlẹ́yìn gbègbè ayé rẹ̀ nìyẹn? Ṣé bó ṣe yẹ ká síwájú gbègbè ayé rẹ̀ nínú kápẹ́ra wa ní kìrìsìtẹ́nì òtítọ́ àti kìrìsìtẹ́nì òdodo? Ṣé bó ṣe ká máa gbègbè ayé wa nìyẹn? Àwọn nǹkan tá a tún fẹ́ gbé yẹ̀wò lórí ètò ohun àwọn kérúbù on FM lónìí nìyẹn. Mo kí í káàbọ̀ sórí ètò yìí tíyì tẹ̀yẹtẹ̀yẹ tọ́lá Ọlọ́run ọ̀gá ògo, ìdùnnú ọlá ìbùkún rẹ̀ ni ó jùmọ̀ wà pẹ̀lú wa. Mo máa kọ́kọ́ mú orin ẹ̀mí wá ná, tá a bá wá padà dé a wá kan lu agbami ètò lóní sàn-sàn. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà àníkọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjù ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Ẹ káàbọ̀ padà sórí ètò ohun àwọn kérúbù on FM láti lè ṣe Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Ẹ ṣeun púpọ̀ pẹ̀ wá pẹ̀lú wa bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní. Wọ́n ti wà nínú ilé níbí pẹ̀lú wa, ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè ni wọ́n, ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n. Àwọn ni minister in charge agbomímọ́ the Sacred Cherubim and Seraphim Church, Godwell Parish, Afúngbàlájà headquarters tó wà ní ìsàlẹ̀ Àbẹ̀tú ní ìsàlẹ̀ Aké ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn níbi tí a wà yìí. Bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Special Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé, bàbá òmìnira nítòótọ́, àwọn ni àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Àlàáfíà fún gbogbo kan Àlàáfíà tí ó ń gbọ́ mi nílé, ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ni mo kí wa.
yóò dára fún wa. Àmín. nítorí Olúwa sọ fún Paul apostoli ni wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ oore ọ̀fẹ́ Olúwa yóò tó fún wa lóṣù yìí àmín àti bẹ̀rẹ̀ oṣù láyọ̀ ayọ̀ la fi parí àmín òpin rẹ̀ kò ní mú kí wá fún wa àmín a ó rí àánú gbà àmín ògo ni fún orúkọ Olúwa. hallelujah. God bless you ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. gbogbo ìdílé ńkọ́ ńbẹ̀, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ Ọlọ́run alààyè ńkọ́, a dúpẹ́ lọ́wọ́ Kristi. ṣiṣẹ́ Olúwa ń tẹ̀síwájú. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá, tí ọmọ ìjọ ètò ibi tá a fẹ́ yà sí lórí ètò àwọn kérúbù tòní nìyí. A fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ń lọ nínú ìjọ àtàwọn ìbéèrè tó bọ́ sórí tébù ètò àwọn kérúbù nípasẹ̀ àwọn èèyàn tó ń gbọ́ wa nílé. Ẹ jẹ́ ká wò nínú ìjọ Ọlọ́run alààyè níbi táwa kìrìsìtẹ́nì péjọpọ̀ tá a wà tá a ti ń sin Ọlọ́run alààyè, tá a bá wò wípé ọmọ ìjọ kan ó wá kúrò nínú ìjọ Ọlọ́run pé òun ò bá ṣọ́ọ̀ṣì yìí ṣe mọ́, pé bó ṣe ń ṣe ń bẹ̀ yìí ó dà pé kò fẹ́ yí òun mọ́, ó wá kúrò ń bẹ̀. Ṣé ìjọ Ọlọ́run kan ṣé tó fi sílẹ̀ tó kúrò níbẹ̀, ṣé ó yẹ ó tọ́ ó lẹ́tọ̀ọ́ fún ìjọ láti máa fèpè sìn wọ́n pé àtẹ́bẹ́ ṣe kúrò nínú ìjọ yìí báyìí ló ṣe máa rí fún yín, àbí ká máa àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí, ṣé ó tẹ́ ká máa rò wípé wọ́n ti fi wájú Ọlọ́run sílẹ̀, ìyẹn jà kọ́kọ́. Ìkejì, ṣé ó yẹ ká máa wò wípé ẹ ti kúrò nínú ìjọ mi o nítorí pé kúrò nínú ìjọ mi yìí báyìí ló ṣe máa rí fún yín, báyìí ló ṣe máa rí fún yín, báyìí ló ṣe máa rí fún yín. Kí ni ojú ìwòye yín sí ọ̀rọ̀ yìí bàbá wa? hallelujah hallelujah. a gbé Ọlọ́run ga. Olúwa ṣeun. àkọ́kọ́ ni wípé tí ọmọ ìjọba fi ìjọ kan sílẹ̀ kò fàjà kò dìjà kò di ohunkóhun fún ẹnì kankan kò dáríwó kò dáríwó àìnímọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó àìmọ̀ nǹkan tí a gbà àìmọ̀ oore ọ̀fẹ́ tí ó fún wa bí ó ṣe tó ló jẹ́ ká máa rò wípé téèyàn bá ti kúrò nínú ìjọ wa ó ti fọ Ọlọ́run lẹ̀. irọ́ ni kò rí bẹ́ẹ̀. ẹni tó kúrò nínú ìjọ yẹn ó nídìí tó fi kúrò. ó nídìí tó fi kúrò. ó lè ṣeé ṣe kó jẹ́ pé the pastor did not put things in place very well. ó lè ṣeé ṣe kó jẹ́ pé ìwà inú ló mú ẹni yẹn kúrò. ló mú ẹni yẹn náà kúrò. tàbí kò rí nǹkan tó fẹ́ ní church yẹn. bóyá àwọn kan ọlọ́kan spirit ni wọ́n. àwọn kan ti wọnú ìjọ nísìn wọn láwọn jẹnsí náà pera wọn. so béèyàn bá dé jẹ jẹnsí tó wọnú ìjọ tí ò ń ṣe jẹnsí tálágbà àbí òde ń ṣe jẹnsí ẹ rí i pé contradiction ti wà. ó ti wà láàrin ìrìn àjò yìí méjì yẹn. ìrìn àjò àwọn méjèèjì yẹn. so kò sọgbọ́n ẹni jẹ́ jẹnsí yẹn àwọn ìwé ìgbàlódé náà ń pera wọn lórúkọ yẹn o tẹ́ pé jẹ́nsì ni wọ́n tẹ́ pé tiwọn ni pé pépéré náà fẹ́ fi ṣọ́ọ̀ṣì ṣe. tó dẹ̀ jẹ́ pé alàgbà àtijọ́ ló bá pàdé ó ṣeé ṣe kó fìjọ yẹn lẹ̀. kó fìjọ yẹn lẹ̀. ṣùgbọ́n tó bá wá fìjọ lẹ̀ tó bá wá lọ kò fa ìjà kò fa ariwo. kò fa ẹ̀bú kò fa rọ́ọ̀dì. ọlọ́run tó mọ ohun tí alàgbà gbà tó mọ ohun tó gbé dání yóò bá dí ibi tí ọmọ ìjọ yẹn ti fi sílẹ̀. ṣe rí bákan méjì ní ìfisílẹ̀ tí àwọn ọmọ ìjọ fi church sílẹ̀ ìsádà kan lọ ní justification or unjustified. nǹkan tí mo mìíràn ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé alàgbà ló ṣẹ̀wọ̀n tàbí kó jẹ́ àwọn ló ṣe alàgbà tàbí kó jẹ́ pé wọ́n rí nǹkan kankan tó jẹ́ nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn. tí ò tọ́. instead kí wọ́n dẹ̀ fi ọgbọ́n sọ tàbí kí wọ́n gbé kalẹ̀ kí wọ́n jọ sọ ní tùbínùbí. so ló bá di fẹ́ẹ́. tó bá di pàtẹ́wé tó bá di pàtẹ́wé bó tẹ̀ wá rí bẹ́ẹ̀ pé pàtẹ́wé wá ṣẹlẹ̀ pé pàtẹ́ẹ̀dì wá ṣẹlẹ̀ pé ìpínyàdé kò fa ìjà kò fariwo kò fa ìpè àìnímọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó àìmọ̀ ohun tá a gbà tó òun ló jẹ́ kí a máa sọ pé à ń ṣépè fún ọmọ ìjọ tó bá ti lọ. pé báyìí ló ṣe máa rí fún ẹ. ìwé wípé ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 9 ó ní kí ìfẹ́ kí ó wà láì ṣẹ̀tàn ló pé ẹ máa ta kété tí ohun tí ń ṣe búburú ẹ faramọ́ ohun tí ń ṣe rere. ìwé Psalm 109:28 ó ní ẹ máa súre ẹ má sì ṣépè. ó ní àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ níwé Róòmù sọ o. then nínú ìwé Psalm 109 yẹn náà
verse 28 yẹn náà ó ní wọn ó máa gégùn ṣùgbọ́n ó máa ṣe kí ni o ìwọ ó máa súre so ìsúre ló yẹ kó máa jáde lẹ́nu alàgbà sí ọmọ ìjọ tí ó kú nínú ìjọ rẹ̀ pé olúwa yóò ṣe ọ̀nà yín ní rere tí alàgbà bá ń fi àdúrà ránṣẹ́ sí ọmọ ìjọ yẹn ó ṣeé ṣe kí ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún padà kó fi àwọn ènìyàn tó pọ̀ kó fi rọ́pò ẹnìkan tó lọ yẹn tí alàgbà bá ń ṣépè fún ọmọ ìjọ kò mọ ohun tó gbà ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó wrong sa ó wrong ó tiẹ̀ wrong pátápátá ó burú jáì ó wrong kò tiẹ̀ dára kò yẹ kó máa gbọ́ ìpè lẹ́nu ìránṣẹ́ ọlọ́run ìwé róòmù orí 12 ẹsẹ̀ 18 wípé ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ó ní bó ṣe wù kó rí ẹ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ni kò sọ pé pẹ̀lú ọmọ ìjọ rẹ nìkan pẹ̀lú ọmọ ìjọ bòmíì pẹ̀lú another denomination tí kò ń ṣe church yẹ bóyá wọ́n jẹ́ pentecostal ni o jẹ́ kérúbù ni o jẹ́ CAC ni o jẹ́ celestial ni ẹ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn and that was the Bible teaches us kò teach wa pé ká lọ máa ṣépè fúnra wa nítorí pé ẹnìkan kù lábẹ́ wa wà fi pèsè ó kò ní church wa ẹ ní ṣe kinní kan ibi tẹ́ ẹ lọ yẹn kinní kan ò ní ṣe fún yín bẹ́ẹ̀ no ó wrong ẹ̀mí èṣù ló máa ń darí irú nǹkan bẹ́ẹ̀ yẹn sínú àwọn ìránṣẹ́ ọlọ́run bákan náà ni ọmọ ìjọ tó bá ń gbé alàgbà ṣépè nítorí pé ó kù ní abẹ́ ìjọ alàgbà kan tó wá ń fi ìpè ránṣẹ́ tàbí tó ń sọ̀rọ̀ ìjọ yẹn tó ń sọ̀rọ̀ alàgbà yẹn ní àìjà káàkiri tó ń ba alàgbà yẹn jẹ́ tó fẹ́ ba alàgbà yẹn jẹ́ tó fẹ́ ba ayé ẹ̀ jẹ́ tó fẹ́ ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́ bóyá wọ́n jọ ṣe nǹkan fúnra wọn ni àbí nǹkan tó bá wù kó rí kó jẹ́ tó bá ti ń ka bíbélì tó dẹ̀jọ́ ọmọ ọlọ́run tòótọ́ ò nílò láti fi ìpè ránṣẹ́ sí alàgbà tó kù lábẹ́ alàgbà náà ò nílò láti fi ìpè ránṣẹ́ sí ọmọ ìjọ tó kù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn then Romans 12:19 yẹn wípé ó ní olùfẹ́ ẹ má ṣe gbẹ̀san ara yín ẹ fi àyè sílẹ̀ fún ìbínú tẹ́ bá ti bínú lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìbínú yín ti tán tán bá ti sọ pé sọ́ọ̀rì ó ti tó kó tán síbẹ̀ nítorí alàgbà fẹ́ gbẹ̀san tọmọ ìjọ lọ ọmọ ìjọ náà fẹ́ gbẹ̀san pé alàgbà ṣẹ̀ òun ló mú ilé wa o òun ló mú pátẹ́ẹ̀dì wa o màá dé wàá gbẹ̀san lára ẹ̀ màá jẹ́ kó mọ̀ pé ẹyin kan máa fi bá tiẹ̀ jẹ tàbábẹ́là kan ẹ̀sà ẹ̀sma kò yẹ orí bẹ́ẹ̀ ẹ fẹ́ bá nǹkan jẹ́ nìyẹn tó wáyé pé báwa ṣe ń backslide lọ́dọ̀ Kristi lójoojúmọ́ ni Jésù fún wa nígbàjú ẹ̀sà kò ní sẹ́ni tó máa kù ojoojúmọ́ là ń padà lẹ́yìn Kristi ojoojúmọ́ là ń padà lẹ́yìn Kristi là ń dẹ́ṣẹ̀ lẹ́yìn Kristi là ń ṣèfẹ́nu wa ojoojúmọ́ là ń ṣèfẹ́nu wa là ń sagbára wa nínú ìjọ là ń sọ pé tó bá ti wà la máa ṣe tó yẹ kí wàá ṣe padà lẹ́yìn Kristi lọ́lọ́run ṣe ń bínú sí wa ni síbẹ̀ Jésù sì sọ wípé àánú mi dúró láéláé ó ní èrò mi sí yín Jeremiah 29:11 ó ní èrò rere ni èrò àlàáfíà tí kì í ṣe ti ibi tọ́lọ́run bá lè máa ní èrò àlàáfíà sí wa tí kì í ṣe ti ibi kò yẹ káwa náà máa gbèrò ohun búburú fún ara wa ọmọlàkejì. bẹ́ẹ̀ ni ìwé Róòmù tó máa fi kásẹ̀ ńlẹ̀ orí 12 náà ní ẹsẹ̀ 21 ó ní má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ fi rere ṣẹ́gun búburú tó bá tẹ̀wọ́ mọ̀ pé ẹni báyìí ó ń ṣe tí ò dá sí ẹ ìwọ máa ṣe rere sí i máa gbàdúrà fún máa fàdúrà ràn lọ́wọ́ ewu ẹ̀yin pásítọ̀ tí ọmọ ìjọ yín fi ìjọ yín sílẹ̀ àbí alàgbà àbí wòlíì tí ọmọ ìjọ yín kúrò lẹ́yìn yín àbí wọn gbàdúrà lọ́dọ̀ yín mọ́ ẹ má ṣe pé fún wọn ẹ ra ìgbà wọn padà pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ ṣe ra ìgbà wọn padà ni Ọlọ́run náà yóò máa ra ìgbà tí yín náà padà ni ó dẹ̀ máa tún iṣẹ́ ìránṣẹ́ wa ṣe ògo ni fún orúkọ Olúwa. hallelujah ètò ohun àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ afẹ́ dókè lọ́wọ́ afẹ́ múṣẹ́ ìpolówó tó wà nílé wa sétí ìgbọ́yín tá a bá wá rí kọjá pásápá kejì àwọn ìbéèrè míì náà ti wà nílẹ̀ tá a máa béèrè ẹ wà ní àǹfààní láti pè wọlé sórí ètò tòní ẹ ṣé púpọ̀ wípé wà pẹ̀lú wa. gbogbo ènìyàn wá o ẹ wá darapọ̀ mọ́ níbi tí àánú Ọlọ́run ọ̀gá ògo ti ń ṣàn. sọ́dọ̀ Jésù máa ṣe dúró. Sacred St. Church Godwell Parish Afúngbàlájẹ Headquarters Temple of Mercy. ó pè gbogbo ènìyàn sí ìsìn àsìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa. Bible study ní ọjọ́ Monday ní aago 5 ìrọ̀lẹ́. ìsìnṣúná ní aago 9 òwúrọ̀ ní ọjọ́ Tuesday. ìpàdé àwọn wòlíì àti alóore ní aago 12 òwúrọ̀ ní ọjọ́ Wednesday. ìsìn Jésù báyìí ní ìmìpàdé ní aago 12 òwúrọ̀ ní ọjọ́ Thursday. àgbàyanu ìṣòro ní gbogbo ọjọ́ Friday ní aago 10 àṣálẹ́. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school ní aago 9 òwúrọ̀ ní ọjọ́ Sunday. nígbà tí ìsìn
pé ọjọ́ ìsinmi yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀. Gbogbo ìsìn àtìpàdé àdúrà ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ yìí yóò máa wáyé nílé ìjọsìn Sacred Annex Church, God Parish, Afúngbàlájà Headquarters, Temple of Mercy. Ní nọ́mbà 50 Olúwo Road, Ìsàlẹ̀ Àbẹ̀tú, Abẹ́òkúta, Ògùn State. Apostle Prophet Elijah Olútóbi Olútádé, bàbá òmìnira minister in charge. Hello alàgbà 0803 686 9551 0803 686 9551. Jésù olùgbàlà ń dé òde ọ̀. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church, Ayọ̀ni Efata City, Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsínsílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀, àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS Movement Church, Ayọ̀ni Efata City tó wà ní Arrow Railway Quarters opposite Maito Age House, Olómore Ìtaòṣì, Abẹ́òkúta, Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ, leader in charge. Fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703 192 0632. Wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́, Ayọ̀ni o. Ọkàn alárẹwà sinmi láyà Jésù. Bẹ́ẹ̀ni, ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. Nínú ìjọ The Eternal Sacred Order of CNS Church, ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international Ògénò Tèmídire Key Street Headquarters. Ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. Ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. Ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago ìbéèrè táwọn àwọn church members káàkiri tó ń submit sórí tébù wọn àwọn kérúbù tá a gbé bàbá wa wá láti máa bá wa yànnàná ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí. Bàbá wa tí wọ́n jẹ́ minister in charge ìjọ Ọlọ́run alààyè the Sacred Cherubim and Seraphim Church, God Parish, Ọlọ́run tẹ̀dó Afúngbàlájà tó wà ní ìsàlẹ̀ Àbẹ̀tú ní ìsàlẹ̀ Aké ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn tí a wà yìí. Bàbá wa Special Apostle Prophet Elijah Olúwatóbi Olútádé, bàbá òmìnira ní tòótọ́, àwọn ní àlejò wa lórí ètò tòní. Bàbá ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan. A dúpẹ́ lọ́wọ́ Kristi. Ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ní àǹfààní láti pèsè nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. Tẹ́ bá ti pè wọlé a ó gbé ìpè yín, ẹ̀yin náà wà ní àǹfààní láti dá sí ọ̀rọ̀ tí ó lọ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Ogun ènìyàn mímọ́, ogun ènìyàn mímọ́, ẹ jẹ́ ká wò ṣé lóòótọ́ ni wípé ogun ènìyàn ṣe bí ènìyàn kìrìsìtẹ́nì la pera wa. Bẹ́ẹ̀ni. Kí ló ogun ènìyàn mímọ́? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Báwo ló ṣe wọnú ìjọ? Kí ló máa ń fa ogun ènìyàn mímọ́? Ẹ jẹ́ ká wò báyìí. Hallelujah. Hallelujah. A gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀. Jésù náà ti sọ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ibi tí àwọn ọmọ Ọlọ́run péjọ sí. Ibẹ̀ náà ni Sátánì náà wá sáàrin wọn. Ẹ bá gbóhùn yẹn sókè díẹ̀. Ibi táwọn ọmọ Ọlọ́run wà, Sátánì náà máa ń wá síbẹ̀ láti wá bẹ̀ wọ́n wò. So tá a bá rí ogun nínú ìjọ lónìí, láàrin wa náà ni kò sí ibòmíràn. Inú ìjọ náà lógun ti wá. Wọ́n ní níbo ni ogun ti wá, níbo sì ni ọ̀tẹ̀ ti wá pẹ̀lú, bí kò ṣe láàrin yín ibi tí ẹ̀mí burú ti ń bá yín jagun. So ẹ̀mí burú yẹn ló wá sọ̀kalẹ̀ sí inú ìjọ, ló wá ń bá ìjọ jagun. Ó ń bá ìjọ jagun. Kò wá ní wọnú igi, kò ní wọnú àga ìjọ, kò ní wọnú fáànù ṣọ́ọ̀ṣì, kò ní wọnú ẹ́ńjìn àbí spíkà, kò dẹ̀ ní wọnú kípẹ́ẹ̀tì ṣọ́ọ̀ṣì, kò ní wọnú ṣáńsẹ̀lì lọ.
kò dẹ̀ ní wọnú àga pulpit inú ènìyàn ló máa kó sí. inú ènìyàn ló máa wà. Ibẹ̀ ni àwọn ẹ̀mí yẹn ti ń gbà ṣiṣẹ́. Tá bá wo ìwé Númérì orí ìkẹyìndínlógún chapter 16 verse 2 ní verse 1 yẹn wọ́n ní Kórà, Dátánì àti Abiram wọ́n kóra wọn jọ pọ̀ sí Mósè, àwọn àti 150 ọkùnrin 250. Ní verse 2 yẹn wọ́n wá ní wọ́n sì dìde níwájú Mósè àti 150 ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú ìjọ àti àwọn ọkùnrin olókìkí. Wọ́n dìde sí Mósè pé ìwọ ṣọlọ́run pè ẹ́ ṣá, Ọlọ́run ò pè wọ ìwọ lọ́lọ́. àwọn olórúkọ nínú ìjọ. àwọn Olúwa pé Ọlọ́run ò pè wọ yìí. Àwọn olókìkí, àwọn olórúkọ ní àwọn ìjòyè, ìyẹn nípa àwọn tó joyè nínú ìjọ. àwọn tó lórúkọ dáadáa nínú àwọn ìjọ. tí ẹ̀mí ọ̀tẹ̀ máa ń kó sínú wọn nìyẹn. tó máa ń di ogun sínú ìjọ. wọ́n á gbógun ti alàgbà. tí alàgbà bá tí ogun àwọn èèyàn tó bá dìde sí alàgbà kò ní ríṣẹ́ ìránṣẹ́ ṣe. ọmọ akọrin kan tó bá lẹ́bùn tọ́lọ́run ń lò ó, tó lẹ́bùn gidi tọ́lọ́run ń lò ó, tó ń kọrin bí iná, tó gun èèyàn mọ́ bá dìde sí kò lè ríṣẹ́ jẹ́, kò ní rí orin kọ́, wọ́n ti ẹ̀ ní gbórin fún ni. Ta ni ó gbórin fún? tó gun àwọn èèyàn tó ogun àwọn èèyàn mọ́ tó bá dìde sí wàhálà dé nìyẹn. bóde ìjọ ọmọ ogun ló mọṣẹ́ ọmọ ogun ṣe. ló mọ pàréèdì ṣe dáadáa. pàréèdì ṣe dáadáa. tó gun àwọn èèyàn mọ́ bá dìde sí ó lọ nìyẹn. ó dìde sí Mósè àti Árónì ẹ̀gbẹ́ ẹ̀. wọ́n di pé Ọlọ́run pè wọ́n ṣá, Ọlọ́run pè ẹ́, àwa lolúwa pè. kí ló jẹ́ gan, kí ló já mọ́. ogun nìyẹn. ogun àwọn èèyàn mímọ́ le ju ogun ìgbà kan tó sọ pé ogun Hitler. nítorí àwọn tá a jọ ń ṣèsìn, tá a jọ ń gbàdúrà, tá a jọ ń pe Ọlọ́run pé Olúwa sọ̀kalẹ̀ wá, tá a jọ ń kọrin mímọ́ sí Olúwa, lára wọn lógun wà. nínú wọn ni èṣù ti gbé wọ̀ láti dìde ogun, láti ṣiṣẹ́ ọ̀tẹ̀ nínú ìjọ. láti ọ̀tẹ̀ ni ibi ọ̀tẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. tẹ́ bá ti ibi tí wọ́n ti ń dìtẹ̀ chọ́ọ̀chì tí wọ́n ti ń dìtẹ̀ alàgbà àbí tó ń dìtẹ̀ bóyá sẹ́kítọ̀ kan nínú chọ́ọ̀chì, ogun àwọn èèyàn mọ́ gangan nìyẹn. ibi tó ti bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. káwọn èèyàn kó ara wọn jọ, àwọn olóyè nínú ìjọ, àwọn àgbààgbà ìjọ, àwọn tí alàgbà tó fi joyè fúnra ẹ̀, kí wọ́n tún dìde sí pé níbo ló fẹ́ gbà, ìyẹn ìwọ o fẹ́ ríṣẹ́ jẹ́ láàrin wa, Ọlọ́run ò pè ẹsẹ̀, Ọlọ́run ò pè ẹ́. wọ́n dìde sí Mósè ṣùgbọ́n wọ́n fẹ̀mí ara wọn ṣòfò dànù nítorí pé Ọlọ́run ò pè wọ́n. ẹni tó lúwa pè lolúwa dámọ̀, ẹni tó yàn ó ṣe lógo. nígbà tó tún wá ṣe lógo tán ó tún wá mú àjà borí. nítorí tó bá yẹ pé Ọlọ́run ló pè ẹ́, ogun èèyàn mọ́ ò lè borí ẹ̀. kò lè borí. ṣùgbọ́n ó wà confam. èmi gan experience ẹ̀ n gbọ́dọ̀ parọ́ fún yín. ogun ènìyàn mọ́ mo experience ẹ̀ ó wà confam. mo experience ẹ̀ lọ́wọ́lọ́wọ́. pásítọ̀ kan wọn máa dìde pé òun experience ẹ̀ irọ́ ni. ogun àwọn tá a jọ ń pè Olúwa pọ̀, àwọn tá a jọ ń gbé ọwọ́ ọ̀pá Áárónì sókè Olúwa pọ̀, àwọn tá a jọ ń pè Ọlọ́run pé ẹ kígbe àdúrà sókè, àwọn ni wọ́n tún padà lọ di ogun sí alàgbà lọ́rùn, tàbí kí wọ́n di ọ̀tá ìjọ, kí wọ́n di ọ̀tá iṣẹ́ ìránṣẹ́. alàgbà mi á ṣe gbogbo iṣẹ́, á farajì orí òkè, á lọ orí òkè, á gbàdúrà fọmọ ìjọ, wọ́n á ríṣẹ́, wọ́n á rí àlàáfíà, ṣọ́ọ̀bù tí ò rí tẹ́tẹ́lẹ̀ á rí, àwọn nǹkan tí ò gbà rí á gbà á, àwọn nǹkan tó sọnù nígbà tí ò tí wọnú ìpè á gbà padà nípasẹ̀ alàgbà yẹn. ṣùgbọ́n wọ́n á padà wọ́n á lọ di ogun sí alàgbà lọ́rùn. ogun àwọn èèyàn mímọ́ nìyẹn. níbi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn o, wọ́n dìtẹ̀ sí Mósè ṣùgbọ́n Mósè borí wọn. àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bá ní Ọlọ́run lóòótọ́, tọ́lọ́run pè wọ́n, tí wọ́n dẹ̀ dúró sórí ìpè, tí wọ́n yà sọ́tún, tí wọ́n yà sósì, tí ogun èèyàn mọ́ bá dìde sí wọn, wọ́n borí ìjọ. bákan náà tí ọmọ ìjọ kan bá wà tí ogun èèyàn mọ́ bá dìde sí, tó ń ṣe dáadáa nínú church, tó ń ṣiṣẹ́ rẹ̀, tó ń discharge gbogbo iṣẹ́ tó ń fún effusively, tó ń discharge dáadáa níwájú Olúwa, tí ó yà sọ́tún, tó dẹ̀ ní Ọlọ́run, tó dẹ̀ dúró ti Ọlọ́run, tó bá gbé ogun èèyàn mọ́ dìde sí, kò ní borí ẹ o. òun ló máa borí wọn. ṣùgbọ́n ogun èèyàn mọ́ wà confam. ẹ jẹ́ ká sọ tọrọ, ibi tó ti bẹ̀rẹ̀ náà ni ìwé Númérì yẹn. àwọn èèyàn, àwọn olórúkọ nínú ìjọ, wọ́n dìde sí Mósè, wọ́n kóra wọn jọ pọ̀ sí, ṣùgbọ́n wọ́n jábọ́ gbẹ̀yìn ni. ọ̀rọ̀ ń le. ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa nílé, tẹ́ fẹ́ pè ó sórí ètò yìí, tẹ́ ní ohun kan tàbí òmíràn láti bí abẹ́rẹ́ náà fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 04
0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Bàbá wa special apostle prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira ní tòótọ́ tí wọ́n jẹ́ minister in charge fún agbomimọ Sacred Cherubim and Seraphim Church God web hello tí wọ́n jẹ́ minister in charge fún ìjọ Sacred Cherubim and Seraphim Church Godwell Parish Afúngbalaja tó wà ní ìsàlẹ̀ Àbẹ̀tú ní ìsàlẹ̀ Aké ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn yìí àwọn ní àlejò wa àdúpẹ́ 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Ẹ ṣé púpọ̀ nǹkan àpẹẹrẹ bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Wọ́n nínú ìjọ Ọlọ́run gangan ni ogun ti wà, báwo ni a ṣe lè dá ogun ènìyàn mímọ́ dúró nínú ìjọ Ọlọ́run? Báwo la ṣe lè dá dúró nínú ìjọ Ọlọ́run ogun ènìyàn mímọ́? hallelujah hallelujah. nípasẹ̀ àdúrà àti àmójútó tó péye kí alàgbà má gbàgbàkúgbà. Nípasẹ̀ àdúrà àti àmójútó tó péye kí alàgbà má dẹ̀ gbàgbàkúgbà. ẹ bá ń gbóhùn yẹn sókè dáadáa. kí alàgbà má gbàgbàkúgbà. ẹni tọ́lọ́run bá fi ṣe adarí tó bá ti gbàgbàkúgbà láàyè yóò kẹran mérò. mi ò kì í bá àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wí tó máa ń burú gan tó máa ń gbé ojú ẹkùn sójú tó jẹ́ pé ọmọ ìjọ kì í lè rí ojú wọn nítorí wípé wọ́n ti rí experience ogun àwọn èèyàn mímọ́ ni. ẹni tí ogun yẹn bá ti jàrí yóò gbójú ẹkùn sójú padà. ṣùgbọ́n àwọn tí ò bá tí ì jàrí irú èmi sìn kò tí ì jà mí rí dáadáa. ojú àdàbà ló wà. ojú àdàbà àti tòrófó ló ṣì wà lójú wa. ṣùgbọ́n tẹ́ bá rí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ẹ ní lè wojú wọn ẹ tẹ̀ ní débi tán wà. wọn tẹ̀ ní bá yín sọ̀rọ̀ nígbà tó ní jẹun lójú yín wọn ní bá yín sọ̀rọ̀ wọn ò ní jẹun lójú yín ṣé ẹni tí ò jẹun lójú ẹ ló máa lọ bá jọ tẹni à o ò lè lọ bá wọn jọ tẹni à o. So mi ò kí ń blame àwọn alàgbà tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nínú ẹ̀kọ́ Jésù ní ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn alàgbà ló jẹ́ pé ẹ̀kọ́ Jésù yẹn ni agbéwọ̀jù wípé Jésù ti wípé ẹ faradà fún ara yín ṣùgbọ́n ẹ̀sà tó bá ti di ogun àwọn èèyàn mímọ́ tó bá ti ń bọ̀ tí alàgbà ti di pé ọ̀tẹ̀ ti ń bọ̀ kó tètè faraya kó tètè bínú kó má ṣẹ̀ṣẹ̀ kó bínú ṣùgbọ́n kó má ṣẹ̀ṣẹ̀ kó má jẹ́ kí òun wọ́ bá ìbínú òun kó tètè bínú bí tó bá yẹ kó ti sọ̀rọ̀ kó tètè máa sọ̀rọ̀ bí ó bá ti yẹ kó ti jáhùn kó tètè máa jáhùn bí ó bá yẹ kó ti kígbe kó kígbe bí tó bá gba ọ̀rọ̀ pẹ̀lẹ́ kó sọ̀rọ̀ pẹ̀lẹ́ bẹ́ẹ̀. Àmójútó tó péye fún ìjọ àmójútó tó péye because àwọn tí wọ́n di ogun ìmọ̀ yìí wọ́n máa ń corrupt àwọn tó wà nínú ìjọ ni wọ́n máa corrupt wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni bó bá ṣe wọnú ilé wọ́n á wọnú ilé tó bá dé ilé yóò gbà wọ́n á tún wọnú mi wọ́n á tún àtàkè wọ́n á tún fi wọnú inú ẹ̀ ẹni tó dẹ̀ ń pásítọ̀ wọn náà ni èṣù òní pásítọ̀ wọn èṣù ní pásítọ̀ wọn ta ni pásítọ̀ wọn èṣù ní pásítọ̀ wọn òun ló fún wọn ní gbogbo guidelines yẹn bí ẹ ṣe báyìí gbogbo ọmọ ìjọ tó bá ti wà tí èṣù bá ti ń pásítọ̀ ẹ ó di ológun yẹn mímọ́ o ẹ̀mí burú ló ń pásítọ̀ àwọn ọmọ ìjọ mìíràn wọn jẹ́ kí pásítọ̀ rí pásítọ̀ tó jẹ́ Jésù gangan kó pásítọ̀ wọn ṣùgbọ́n nígbà tí ẹ̀mí burú bá ti ń pásítọ̀ wọn tí Sátánì ń pásítọ̀ wọn wọn á di ológun sínú church ẹlòmíà wá ní òun wà ní church kan fún 16 years kò rí nǹkan kan mú lọ kò rí sí àmì kò rí sí ìyanu ó wà church for 20 years kò rí sí àmì kò rọwọ́ Ọlọ́run kò rojú Ọlọ́run ó ní àwàdé wà ń bí Olúwa irú wọn náà máa ń béèrè lọ́wọ́ ẹlẹ́mìí pé Olúwa mo wà ń bí o látijọ́ ẹ ríran sí mi náà Ọlọ́run kì í dẹ̀ gbọ́ tìrú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ̀rí wọn máa dínà sí wọn lára ni ẹ̀rí wọn máa di èèwọ̀ ni nítorí pé nínú ìjọ wọn di ológun síbẹ̀ wọn di ọlọ́tẹ̀ síbẹ̀ so èṣù ló ń pásítọ̀ wọn ibi tí èṣù bá ti ń pásítọ̀ kẹ́ ẹ mọ̀ pé inú ìjọ yẹn ogun àti ọ̀tẹ̀ ó máa wà níbẹ̀. ètò ohun àwọn Kérúbù FM náà ló sì ń lọ lọ́wọ́lọ́wọ́ à ń padà bọ̀ ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ká mọ́ṣẹ́ ìpolówó kan tàbí méjì wá sétí ìgbóyún ẹ ṣeun púpọ̀ ń pẹ́ wà pẹ̀lú wa lórí ètò tòní ẹ ṣeun púpọ̀ àdúpẹ́.
nítòsí wá bá ọlọ́run pàdé ní mountain of perfect. ẹ wá ọlọ́run nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tó wà nítòsí wá bá ọlọ́run pàdé ní mountain of perfection lórí òkè àṣepé tó wà ní nọ́mbà 28 ọlọ́run lóhùn street ọlọ́run ṣògo òkè odò ọbántoko abẹ́òkúta Ògùn state. bí àwọn ìsìn wá ṣe lọ nìwọ̀nyí, gbogbo ọjọ́ monday ní ìpàdé àwọn àfàdúrà jagun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 sí aago 7 àṣálẹ́. gbogbo ọjọ́ wednesday ní ìpàdé másọkúnmọ́ bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí 12 ọ̀sán. wá gbàdúrà kí ogun ayé rẹ ṣẹ́ nínú ìṣòro àṣálẹ́ agbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ friday bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí. gbogbo wednesday thursday àti friday kẹta nínú oṣù òun ni òru dídá ògo mi padà, eléyìí tó bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí. èsì ọjọ́ ìsinmi náà ò gbẹ́yìn bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí aago 12 ọ̀sán. fún àdúrà ìgbaniníyànjú ẹ pè reverend pastor samuel erinkintola bàbá orí òkè àṣepé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07038667463 tàbí 07018605539. jésù ń retí rẹ o, jésù lolúwa. ẹ̀yin aráyé gbọ́, ìgbáyé kù sí dẹ̀dẹ̀, ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè, ká má ṣe kábàámọ̀ nígbẹ̀yìn o. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun, ká lè sìn ọ́ lókè o ọba wa. ẹ káàbọ̀ padà sórí ètò ohun àwọn kérúbù on fm láti iléeṣẹ́ sweet 107.1 fm ní òkè tèmídìrẹ nílùú abẹ́òkúta. ojú òpó yẹn ó ṣe bákan ẹ̀yin náà mọ̀ pé bí òjò ṣe rí lẹ́nu ni olódùmarè á ràn wá lọ́wọ́, olódùmarè á ràn wá lọ́wọ́. ẹ tún sì ní àǹfààní láti pè 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí. ogun ènìyàn mímọ́ òun ni kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lórí ètò tòní. bàbá wa nínú olúwa special apostle prophet elijah olúwatóbi olùtádé bàbá òmìnira nítòótọ́, àwọn ni àjọ wà nínú ilé bíbáyìí tí wọ́n fi èsì sáwọn àwọn ìbéèrè tó pọ̀ nílẹ̀ jàǹtìrẹrẹ. bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá lóní ṣókí. obìnrin kan wà nínú ìjọ, ó ń wojú olúwa fún iṣẹ́, fún bíi oṣù 6. ọkọ ẹ̀ wá sa ipá níbi tó ti ń ṣiṣẹ́, ó bá wá iṣẹ́ síbẹ̀. iléeṣẹ́ ìjọba ni wọ́n dẹ̀ bá rí iṣẹ́. ṣe n pé iléeṣẹ́ ìjọba ń gbà mí máa ń tọ́ ẹ̀yìn oṣù bíi 3 wọ́n tó bá ṣe sálárì yẹn. láàárín oṣù 3 ẹ̀yìn náà kò bá lé ilé ló máa sa ipá tó pọ̀ jù nílé, òun ló máa gbé orí, ló máa gbé gbogbo ẹ̀. nígbà tí ìyàwó wá gba sálárì, ó wá kó owó yẹn ó lọ fi sow seed in church. ó kó owó yẹn ó lọ fi sow seed in church. ọkọ wa ń bèrè wípé gbọ́ ó yẹ kó o ti gba sálárì níbi iṣẹ́, wá lóun ti kó owó yẹn lọ sí church, òun ti lọ fi sow seed bíi 1 million naira. ọkọ wa ní òun paláṣẹ ni, òun fún ẹ ní ọ̀sẹ̀ kan kó o lọ fi gba owó yẹn padà wá lọ́wọ́ ìjọ, àbí kó o kó ẹrù ẹ kó o kúrò nínú ilé wa. nínú ilé bàbá, kí lójú ìwòye yín sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ìránṣẹ́. hallelujah. ọ̀rọ̀ ń pẹ́ká sọ, ó ta kókó ó pẹ́ká sọ. ṣùgbọ́n tọkọ láṣẹ. àṣẹ ọkọ yẹn ló yẹ kó múlẹ̀, kò ń ṣàṣẹ pásítọ̀. pásítọ̀ tiẹ̀ pàṣẹ pé kókó wá, àbí bẹ́ẹ̀ ni ṣebí ìyàwó ló dísáìdì àti kówó lọ. ìyàwó ló kówó lọ chọ́ọ̀chì. kíyàwó lọ gbowó yẹn padà. kíyàwó lọ gbowó yẹn padà. Hmm. tọkọ bá wá yọ̀ǹda fún, ó pọ́síbù kí inú ọkọ yẹn rọ̀. ọkọ yẹn mọ̀ pé Olúwa ló lọ, ó mọ̀ pé Olúwa ló sún ẹ̀ fún. ọkọ yẹn mọ̀, ọkọ yẹn dẹ̀ gbólúwa gbọ́. ṣùgbọ́n ìyàwó yẹn ò gba ọ̀dọ̀ ọkọ yẹn kọjá kó tó kówó yẹn lọ sí, kò gbọ́dọ̀ kọjá kó tó kówó yẹn lọ sí church. ọkọ ló dẹ̀ mú lọ síbi iṣẹ́ tí
ó ti gba sálárì ọkọ dẹ̀ ní etí sálárì yẹn ó ṣeé ṣe kí ọkọ náà ní nǹkan kankan tàbí nǹkan kan so ó ṣeé ṣe kí ọkùnrin náà ti ní plan kan àbí kó ti ní èrò kan tàbí kó ti ní èròǹgbà kan fún ìyàwó ẹ̀ pé ok tó bá ti wá gbowó iná o tó wò bá dọ́wọ́ ẹ̀ o ó máa ti mọ sálárì ẹ̀ náà nítorí òun ló mú lọ bí iṣẹ́ yẹn ọkọ máa ti mọ everything salary tó everything salary ó tún máa ti mọ kò yẹ kí obìnrin yẹn gba ẹ̀yìn ọkọ yẹn kó gbà á lọ ó wrong very wrong very wrong tí ọkọ tọkùnrin yẹn láṣẹ kóbìnrin yẹn kó lọ gba owó yẹn gbọ́kú ẹ̀ ṣe sọ tó bá fẹ́ kí inú Ọlọ́run kó dùn sóhun kó lọ gba owó yẹn kó kó wá fún ọkọ ẹ̀. àwọn ìjọ wa ń sọ wípé ohun tó àti fún Ọlọ́run náà àti wípé our sister in the Lord is kí ni ọ̀rọ̀ òye ńgbà tí ń sí ìjọ Ọlọ́run lórí ọ̀rọ̀ yẹn. hallelujah. kíjọ Ọlọ́run jẹ́ kí ilé obìnrin yẹn tòrò kíjọ Ọlọ́run jẹ́ kí ilé obìnrin yẹn kó tòrò tíjọ Ọlọ́run ò bá kówó yẹn lẹ̀ ilé obìnrin yẹn ò lè tòrò. sáwádà kó wá jẹ́ chọ́ọ̀chì ní gbà kúrò ní ọkọ. ìwà gbà kúrò ní ọkọ. tí pásítọ̀ bá dẹ̀ ti mọ̀ pé kíyàwó yẹn kẹ́rù wá sílé òun tí ọkọ bá ti lè jáde wọ́n lè má kówó lẹ̀. ṣùgbọ́n àmọ̀ràn tèmi síjọ Ọlọ́run ni pé kán kówó yẹn lẹ̀. kí àlàáfíà kó lè jọba nílé yẹn. nítorí ilé ló di ìjọ o. ilé ló di ìjọ o. ifun gan Nàìjíríà gan this our country home ló ti bẹ̀rẹ̀ ìdílé ló ti start ìdílé ló form Nàìjíríà you understand ló form Ogun State ló form àgbáyé ìdílé ní àgbáyé ti bẹ̀rẹ̀ you understand mo máa sọ fún àwọn èèyàn pé ifun gan terrorizing town wí family gangan ló ti bẹ̀rẹ̀ banditry tá à ń sọ yìí inú ilé ló ti bẹ̀rẹ̀ ibi tí ọkọ àti ìyàwó bá ti sọra wọn di bọ́ọ̀lù gbàgbàgbàgbà bandit ni wọ́n ilé tó bá ti gbogbo bandit ni wọ́n. tó ti èdè ẹjọ́ ọ̀la ìjà bandit ni wọ́n méjèèjì. ní ìpàdé ọ̀la. bandit ni wọ́n. so sà kí ìjọ jẹ́ kí ilé obìnrin yẹn kó ní àlàáfíà tí ìjọba dẹ̀ rántí pé bẹ́ẹ̀ wípé ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ohun tí bíbélì sọ nìyẹn kí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ máa wà ní àlàáfíà kí ìjọ jẹ́ kí ilé yẹn wà ní àlàáfíà kí ìjọ ronúkúwàdà kan dá owó yẹn padà fún ọkọ obìnrin yẹn kí wọ́n lọ sọ fún obìnrin yẹn pé lọ sẹ́tù ilé ẹ̀ tó bá ti sẹ́tù ilé ẹ̀ kó wá tó bá ti sẹ́tù ilé ẹ̀ kó wá gbọ̀n tí ilé ò bá ti sẹ́tù máa lọ. bàbá wa ọ̀rọ̀ ayé sọ́kan sọ wípé láyé òde òní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run àbí kìrìsìtẹ́nì inú wo kì í sábà dùn kí ilé àwọn èèyàn tó pé nínú chọ́ọ̀chì a prefer àwọn single mother ju àwọn married couple lọ nítorí wípé ìgbà míì àkọlẹ̀ sọ pé ìyá kínní kan ó yá òun tẹ̀lé mi lọ sí crusade kan kájọ lọ fún ọjọ́ 5 ọjọ́ 6 kó má wẹ̀yìn pé ṣó pé kí ló máa ń fà tó alára àwọn ìbéèrè táwọn èèyàn kọ fún ètò yìí. good it's a very good question. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n ní pé ìjọ Ọlọ́run ayé òde òní inú wa kì í dùn kí ilé àwọn èèyàn tó ní pé inú wa máa ń dùn kí èèyàn jẹ́ bí single mother àbí kó jẹ́ bí single father so that a lè máa rí wọn lò bó ṣe ń wà bàbá wa irú èròǹgbà yìí àbí ọ̀rọ̀ yìí kí ni ojú ìwé yín sí. adara fún yín sà tẹ bá wò ìdílé pásítọ̀ tí ó ń pásítọ̀ rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ilé kò nílé kò ní family pásítọ̀ tó bá ní family tó mọ nǹkan tí ìdílé jẹ́ tó mọ pàtàkì rẹ̀ tó mọ pàtàkì ìdílé tó níyàwó tó ní ọmọ yóò mọ̀ wípé ìdílé ẹlòmíràn ṣe pàtàkì ju chọ́ọ̀chì àkọ́kọ́ lọ ju chọ́ọ̀chì lọ mi sọ wípé ẹ má ṣì mí gbọ́ ó yé mi dáadáa. a mọ̀ pé ìdílé ló fọ́ọ̀mù church láìsí ìdílé kò sí church mo sọ lẹ́ẹ̀kan báyìí náà pé láìsí ìdílé kò sí church alàgbà tó bá sọ pé mò ń róbìnrin yẹn lò mò ń rí lò ó ń tẹ̀lé mi kó tẹ̀lé mi lọ crusade tó wá fi ń affect ilé ẹ̀ òun gangan ò nílé ẹ lọ check ẹ̀ pásítọ̀ yẹn ò nílé ni pásítọ̀ tó bá nílé tó ní ọmọ tó níyàwó tó tíyàwó dẹ̀ wà lọ́dún ẹ̀ yóò mọ pàtàkì ìdílé ohun tí ìdílé jẹ́ so ẹ lọ chẹ́ẹ̀kì ayé àwọn èèyàn yẹn àwọn tí ayé wọn bá rí bẹ́ẹ̀ yẹn pásítọ̀ yẹn ò ní ìdílé ni. kò ní ìdílé ni kí ló dé ayé ká wò báyìí bàbá wa ok sir kí ni ọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ ò ní ó pakasọ púpọ̀ ó lágbára díẹ̀. bí ọ̀rọ̀ ìgbéyàwó ṣe rí ọ̀rọ̀ ìdílé kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ìjọ Ọlọ́run torí tá a bá wò dáadáa èyí tí ìjọ Ọlọ́run ṣe léni ó pọ̀ ń bẹ o ó pọ̀ ń bẹ o ó pọ̀ ń bẹ o kí ni àmọ̀ràn yín sí gbogbo ìdílé. o bá rí ilé àánú òun single mother níjọ bá rí ilé àánú òun single mother níjọ. irú wọn alàgbà ẹ̀kọ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yẹn ni wọn kì í dùn kí léèyàn tó
wọ́n rí sọ. torí pé wọ́n ti mọ̀ pé tó bá jẹ́ married couple o lè wọ́n lè control ìyàwó anyhow wọ́n dẹ̀ lè control ọkọ anyhow ṣùgbọ́n tó bá jẹ́ pé o ti single o ti kúrò nílé ọkọ àbó ti inú wọn máa ń dùn wọ́n kàn lè pè é kó wá jókòó sí ṣọ́ọ̀ṣì ọjọ́ méje wọ́n lè pè é pé kó o nìṣó ní crusade wọ́n lè lù ẹ́ bó bá ṣe wù ẹ́ inú wọn máa ń dùn ní tó bá ti ráwọn òun ni mo ṣe mú ọ̀rọ̀ yìí wá lára àwọn ìbéèrè tí wọ́n kọ fún ètò tòní kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ìjọ Ọlọ́run àkókò yìí lórí irú ọ̀rọ̀ báyìí. God bless you sir. Amen. gbogbo àwọn ìjọ Ọlọ́run ni mo gbà ní àmọ̀ràn wípé kí wọ́n jẹ́ kó gún omi nínú ìdílé ẹja jẹ́ kí ìdílé sinmi pásítọ̀ tó bá ní ìdílé ò ní gbàdúrà kílẹ̀ ẹlòmíín dàrú so ìmọ̀ràn mi sí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ni wípé gbogbo àwọn tó ń jọ́sìn lábẹ́ wa a gbọ́dọ̀ mójútó ìdílé wọn kí ìdílé wọn máa lọ gérégé náà ló máa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ tiwa náà máa lọ gérégé. ó ní ìtumọ̀. tí ò bá ti sí ìdílé kan kò sí ìjọ ìdílé ló fọ́ọ̀mù ìjọ ẹ rántí bẹ́ẹ̀ o ìdílé pásítọ̀ gan ló ń jẹ́ ìdílé tí wọ́n fi ń sọ pé ìjọ o tí pásítọ̀ ò bá ní ìdílé kò sí nǹkan tó ń jẹ́ ìjọ so kí àwọn ìránṣẹ́ Ọlọ́run àkókò yìí àti àwọn ìjọ àkókò yìí kí wọ́n fún àwọn ìdílé tó wà ní inú wọn ìfúngan tí ọkọ èèyàn bá wá church àbí kó jẹ́ ìyàwó ló ń wá church ẹ ṣe sáfìsì yín ní ìwọ̀nba tó máa jẹ́ kí obìnrin yẹn ráyè ìdílé tó máa jẹ́ kí ọkọ náà kó ráyè mójútó ìdílé rẹ̀. ṣé o ní jẹ́ pé tó bá délé báyìí iṣẹ́ náà tó máa kí mọ́lẹ̀ náà máa nù. àwọn àna bí ikú bí yíyè so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà nìyẹn lóòótọ́ àwọn èèyàn tó sọ wọ́n rí sọ àwọn èèyàn tó béèrè wọ́n mọ nǹkan tó ń lọ nínú ìjọ nísinsìnyí gbogbo ẹ̀sà ìjọ àkókò yìí ẹ̀sà èṣù ń darí gan èṣù ló ń pásítọ̀ ẹ̀ ìjọ àkókò yìí èṣù ló ń pásítọ̀ ẹ̀ jù ẹja sò tọrọ jù èṣù ló ń pásítọ̀ ẹ̀ bó dẹ̀ ṣe ń pásítọ̀ ẹ̀ tú àwọn alàgbà ló ń pásítọ̀ ẹ̀ tú àwọn ọmọ ìjọ náà ó ń gba gbogbo wọn síra wọn ni nítorí kó lè bá a kó wọn sí ìjọba rẹ̀ èṣù ò ní kó wá sí ìjọba rẹ̀ àmín. ẹ jẹ́ kí alákàkà ká try kárí pé gbogbo ìdílé tó wà lábẹ́ ìjọ wa là ń mójútó là ń ràn lọ́wọ́ káwọn náà kó dìde kí ìdílé wọn kó fẹ̀ sí ayé tàwa náà á lè lọ síwájú God bless you. ẹ jẹ́ ká wò bàbá tẹ̀lé gba ìpè kan àbí méjì 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 bàbá wa special apostle prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira nítòótọ́ àwọn ni àlejò wa lórí ètò tó ní bàbá wa kẹ́ ẹ̀ tó máa lọ ẹ bá wa sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí wòlíì sínú ayé gbogbo ènìyàn. hallelujah hallelujah. mo kàwé fún wa nínú ìwé exodus orí ìkẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàdínlógún exodus 15 verse 27 wọ́n nígbà tí wọ́n sì dé elimu wọ́n bá kànga méjìlá ń bẹ̀ pẹ̀lú 70 ọ̀pẹ àwọn ọmọ israẹli ní ìrìn ijọ́ mẹ́ta láti òkun pupa wọ́n rìn ìrìn ijọ́ mẹ́ta dé elimu yẹn kí wọ́n tó débẹ̀ wọ́n kọ́kọ́ jẹ ìkorò wọ́n rí omi mu nígbà tó wá rómi wọ́n wá mu ìkorò gbogbo ẹni tó ń jẹ ìkorò láti ọjọ́ kìíní oṣù yìí tó fi di ọjọ́ òní lórúkọ Jésù olùgbàlà ìkorò yín mo sọ di adùn mo kéde ní pẹpẹ Olúwa wípé ẹ gbádùn sínú ayé yín nígbà tó wá dé elimu yẹn wọ́n rí kànga méjìlá ń bẹ̀ ìyẹn ni pé kànga jẹ́ ibi ìtura then 70 ọ̀pẹ kò sí nǹkan tí ò sí lára ọ̀pẹ gbogbo ẹ̀bùn ló wà lára ọ̀pẹ gbogbo orúfẹ́ ló ìyẹn ni pé wọ́n débi ìtura wọ́n ní wọ́n dẹ̀ tẹ̀dó síbẹ̀ wọ́n jẹ iṣẹ́ áńgẹ́lì àwọn áńgẹ́lì tẹ̀dó síbẹ̀ kí wọ́n tó débẹ̀ àwọn áńgẹ́lì ló bẹ́ kànga yẹn Bíbélì sọ pé ẹnìkẹ́ni ló bẹ́ kànga yẹn síbẹ̀ mo gbàdúrà gbogbo ẹni tó gbọ́ mi lóṣù yìí wàá jẹ iṣẹ́ àwọn áńgẹ́lì iṣẹ́ tí àwọn áńgẹ́lì ti ṣe sílẹ̀ lórúkọ Jésù ó yá lọ jẹ kéré rẹ̀ àánú kó dìde fún yín oṣù yìí kó dára fún yín kẹrí ògolo mo kéde àánú ìbùkún àánú orí ọ̀fẹ́ tuntun ìgbéga ńlá sínú iṣẹ́ yín sórí àwọn ọmọ yín lórúkọ Jésù mo kéde ní pẹpẹ Olúwa ó yá ẹ gbà á bẹ́ẹ̀ àánú Olúwa ó máa bá yín gbé ètò yìí kò ní kú yóò máa tẹ̀síwájú Sweet FM lórúkọ Jésù ẹ ó máa tẹ̀síwájú a ò ní wá wá tí o ògo Ọlọ́run yóò wà nínú ayé wa ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè fún orí ọ̀fẹ́ tó fún wa lórí ètò tòní ó pakasọ díẹ̀ ojú òpó tí ó fún àwọn èèyàn ní àǹfààní láti lè pé wọlé yẹ kọlọ́run alààyè kó ràn wá lọ òun náà ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu bàbá wa yẹn ká kíyèsí gbogbo àwọn ohun tí a bá ń ṣe nínú ìjọ Ọlọ́run
ogun ènìyàn mímọ́ ká máa gbógun tira wa lórí nǹkan tí yóò tó nǹkan ká dẹ̀ sọ́dọ̀gún ká sọ́dọ̀ ariwo ká sọ́dọ̀ ìjà kán ló tó kò tí ì tó wọ́n lé èèyàn kan tó ránṣẹ́ sí èèyàn kan pé kán sọ fún mi pé mo mí ìnà ẹ̀gàn o mo mí ìnà ẹ̀gàn nínú ìjọ Ọlọ́run náà ni àgbàgbà ìjọ náà ni o òun ránṣẹ́ sí èèyàn pé kán sọ fẹ́ ni ẹ pé mo mí ìnà ẹ̀gàn o lára àwọn tá à ń bá káàkiri nínú ìjọ náà nìyẹn k'Ọlọ́run alààyè kó ràn wá lọ́wọ́ ojú òsì tiwa á dúpẹ́ lọ́wọ́ bàbá wa special apostle prophet Elijah Olúwatóbi Olùtádé bàbá òmìnira tòótọ́ tí wọ́n wá sórí ètò tòní alẹ́ òun pé tá a wá tún pè nígbà mìíràn ẹ ó ti ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bàbá nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí nígbàkigbà tó bá lóhun kan tàbí òmíràn láti bá yín sọ. 080 36 86 95 51. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 36 86 9551. nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá wa àlejò pàtàkì fún ètò tòní sí ni special apostle prophet Elijah Olúwatóbi Olùtádé bàbá òmìnira nítòótọ́ sí nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá wọn sọ 080 36 86 9551 080 36 86 9551 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè wọ́n sí nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá wọn sọ. ẹ jẹ́ ká máa lọ lọ́sẹ̀ yìí a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Ọlábùsí ọmọ Ògo Ẹ̀rí ọmọ ọlọ́jà ó wà pẹ̀lú wa lórí ètò tòní ìyá Ṣéwù City Folk òun ló ń gbé lọ sókè tó ń gbé wá sílẹ̀ fẹ́yìn tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bí mi atọ́kùn ètò ohun àwọn Kérúbù on FM sọ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí tẹ́ ẹ lè fi bá mi sọ̀rọ̀ WhatsApp àti call ni ẹ ní àǹfààní láti fi pè mí nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ 081 655 372 83 081 655 372 83 081 655 372 83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè mí sí nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe àlàáfíà la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo ká fayọ̀ pàdé pẹ̀lú àlàáfíà lórúkọ Jésù. adùn yóò.